obìnrin yìí ó bímọ 44 ní ọmọ ọdún 38 years old. Obìnrin tẹ́ ń wò yìí ọkùnrin kan ni ó bímọ 44 fún ní ọmọ ọdún 38 years old. Òun ni àwọn èèyàn pè ní Mama Africa. Ní orílẹ̀-èdè Uganda òun ni arábìnrin yìí ń gbé. Báwọn èèyàn ṣe mọ̀ sí Mama Africa ni wọ́n máa ń pè látàrí wípé ọmọ tó bí ó pọ̀ rẹpẹtẹ. Ìgbà tó wà ní kékeré wọ́n tà fún bàbá arúgbó kan tó wà ní 57 years old. Báyìí ni ó ṣe bẹ̀rẹ̀ sí ní bímọ fún bàbá yìí. Ọmọ àkọ́kọ́ tó bí ó bí ìbẹ̀rin, ó bí lẹ́ẹ̀márùn-ún, ó bí ìbẹta, ó bí lẹ́ẹ̀mẹ́ta, ó tún wá bí ìbejì, ó bí ní ẹ̀ẹ̀mẹ́fà. Òun nìkan ó bí ọmọ 44 fún ọkùnrin kan ṣoṣo. Arábìnrin yìí ní orílẹ̀-èdè Uganda ni. Ìgbà tí dókítà check ẹ̀ wọ́n rí i pé ó jẹ́ obìnrin kan tí ó ní ọmọ tó pọ̀ lára. Báyìí ni arábìnrin ni ó ṣe ń kópa látàrí pé arákùnrin yẹn ó filẹ̀ òun àti àwọn ọmọ rẹ̀ nìkan. Òun nìkan ni ó ń dá tọ́jú gbogbo àwọn ọmọ yìí, léè tó jẹ́ sí wípé ó jẹ́ ẹnìkan tí ó kúndùn fún ọmọ bíbí, léè tó dẹ̀ tún sọ wípé òun sì fẹ́ ọkùnrin míì sí látàrí pé ó wo òun kóhun tó bímọ jù báyìí lọ. Abẹ́rí pé eléyìí ó tún gba ẹnu tán. Mẹ́wàá ó ń ṣẹlẹ̀ ní abẹ́ ọ̀run. Guinness World Record wọ́n recognize arábìnrin látàrí pé kò tíì sí ẹni tó ti bímọ tó arábìnrin yìí. Kéèyàn wà ní 38 years old kó dẹ̀ bímọ 44. Abẹ́rí pé lè tún gbẹnu tán. Ìwọ tó bá mọ̀ pé ò tí ì rírú ẹ̀ rí, bá mi comment yes ní under comment section kó bá mi share fídíò yìí. Ẹ̀yin tí ẹ bá ti tẹ̀lé mi, ẹ tẹ̀lé mi fún ọ̀pọ̀lọpọ̀ story tí màá máa mú wá lórí page. Ẹ like, ẹ share, kẹ́ follow.